ẹgbìnrin ọ̀tẹ̀ bó ṣe ń pàkan nìmí tún wú o. Ó jọ pé ìjà ńlá máa tó bẹ́ sílẹ̀ láàrin gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin àti biodun okeowo o. Èyí ló mú káwọn èèyàn máa tètè pariwo wípé kó tètè bá wọn dá sí kó tó jù báyìí lọ o. Kó má lọ dàbí ti Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin tó kọ̀ tí kò parí. Ẹ gbọ́ ohun tí Lizzy Anjorin náà yóò ṣe fún biodun okeowo. Ò ní rí ibi tí wọ́n ti ń ṣépè fún ẹ àbí tán ti ń ṣépè fọmọ ẹ ibi tán ti ń kọ RIP fún ẹ biodun okeowo mi ní ṣe advert níbẹ̀. Ọmọ bíbí ire ni mí, ìyá tó dáa ló bí mi, bàbá tó dáa ló bí mi. I know the spiritual consequence of every action téèyàn bá take nílé ayé. You don't understand? I know spiritual consequence of every actions téèyàn bá take nílé ayé. It's fine, I like you. If you like me in return, I don't know. But biodun okeowo, èmi ò Lizzy, mi ò lè gbé advert mi lọ sí tán tí ń ṣépè fún ẹ o. Àbí tán tí ń ṣépè fáwọn ọmọ ẹ. Èmi ò lè ṣe o. Èmi lèmi ń sọ o. Tó bá rí case àwọn FM tó ṣẹlẹ̀ recently Yaladuke, I was saying it or I was telling people I cannot throw FM under the truck. Femi Adebayo, I can never throw him under the truck. And I keep saying he's a good man to me, he's a friendly person to me. And I offended many people on that topic. But ó pay me. Mi ò lè fi búburú san oore. Mo wá mọ FM rí o, mi ò mọ FM rí o, which is Mr. Femi Adebayo. Once you are my own colleague, o ní bá mi bí tí wọ́n ti ń ṣe aburú fún colleague mi o. O ní bá mi bẹ̀. Biodun, if truly this is your page, I am going to pay you back in your own coin. Mo wà fún níwà ló ń jọ̀rẹ́ ẹ mọ̀ mí fún wà mí èmi náà mọ̀ yín fún wà yín. Ó ti yé, let me play this to you. Ẹ bá mi tag sí mama. Biodun ṣe wọlé lé. I'm coming. Jẹ́ wo. Ìwọ ni ọjọ́ wo rèé jájọ wò. One day ago, 24 hours ago. Okay, ìgbà tó tiẹ̀ tún ṣe RIP. Ìgbà tó ṣe RIP gangan ló post ẹ̀. Okay, ó ti yé mi. So ìgbà tó ṣe RIP gangan ló post ẹ̀. Ṣé ti rí ẹ̀yin èèyàn rí abẹ́ẹ̀rí? Ṣé rí? Biodun, I'm going to do the same thing to you. I will do the same thing to your children. That does not mean that I hate you. I didn't hate you and I will never hate you. I like you. You know I like you so much. But I will do the same thing to you, your husband and your children. What you just did. So watch out for it. I don't have much time to discuss. I will just do mine back to you, your children and your husband. And note, that does not mean that I hate you. It's just that you want nobody RIP. RIP àwọn ọmọ àtọkọ ẹ wà mọ bó ṣe rí lára. You don't understand? That does not mean that I hate you. It's just that I need láti tún ayé ara wa ṣe. You see, government cannot help us. Ibi tí Yoruba film industry dé, ibi tẹ́ bá dé ló wà. Sórí mindset yín, òun níbi tẹ́ wà. Tó bá rò wípé o ní láti pààyàn kó tó jẹun, ọ̀run máa ṣílẹ̀kùn fún ẹ. Ǹjẹ́ orí èmi kémi wá lọ sọ́dọ̀ ẹni tí ó ń ṣépè fọmọ ẹ àbí tó ń kọ RIP fún ẹ kí wọ́n ní kó wá bá mi polówó aṣọ, èmi ò lè ṣe. Èmi ò lè ṣe. So what you just did on Akim Befro, I will do the same thing to you. I will do it on Instagram, I will do it on Facebook. And I will do it for you, your children and your husband. Anywhere you want to go in the whole world, you are free to go. But that does not mean I hate you. But I just want to, I want to control people in a positive manner. You don't understand? I want to rearrange and reset dead brains of people like you, thinking wípé ó ṣe jẹ́ time takimu kọ RIP fọ́tàmì ló wá ṣí ẹ̀ sórí page ẹ̀ wọ́n ṣe RIP tiẹ̀ náà sì wà mọ́ bó ṣe rí lára ó rí pé mi fi bò because ọkàn mi mọ́. I'm a very straightforward person. I'm a truthful person. Mi mọ bó ṣe ń fìyàn sínú. Mi mọ bó ṣe ń hold grudges against èèyàn. Mi mọ bó ṣe ń ṣèkà fún yàn. Sórí nǹkan tó ṣe yìí sìn. Bá pé Ìyábọ̀ Òjó ni, ó máa lọ sínú group. A fún ẹni bí a week.
wàá kọ́ rí pọ́n búlì ẹ̀, wàá kọ́ rí pé marriage ẹ̀ scatter, wàá rí pọ́n búlì àwọn ọmọ ẹ̀, wàá rí pọ́n èmi ò ṣe bẹ́ẹ̀. When you come I will serve you. And for the fact that ìgbà tí Akeem ṣe RIP ọ̀tá mi ló ṣe bẹ́ẹ̀ yẹn Bíọ́dún, máa ṣe tèmi padà o. Kò bá jẹ́ pé a jọ ń celebrate ara wa, má celebrate mi, èmi náà ní celebrate ẹ mọ́. Èmi ò celebrate olórí burúkú èèyàn, èmi ò celebrate ọ̀tá mi, èmi ò like èèyàn níkà, ó má jẹ́ mi ló ṣe fún kó ṣe fárata mi ní kí ẹ mọ̀. Ariwo ètètè bá wọn dá sí kó tó jù báyìí lọ làwọn olólùfẹ́ àwọn òṣèrébìnrin méjèèjì yìí ń pariwo kó tó dàbí ìjà Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó tó kọ̀ tí ò tán nílẹ̀ o.